ta ló ṣe bí eléyìí fún mi. Mo fẹ́ sọ àwọn àṣírí kan fún mi yìí o. Ó là ń wá káàrí yìí o. Olúwa Ọlọ́run ṣe fún mi. Nǹkan tó gbogbo nǹkan tó wá ń béèrè ní pátápátá àti tó nílò àti tó béèrè fún ó wà lọ́wọ́ bàbá rẹ̀. Gbogbo tó yẹ kó fi déyàn láyé rẹ ó wà mí lọ́wọ́. Jẹ́ fíìlì ẹ̀. Ìṣẹ̀lẹ̀ lè yó. Lémi nìkan tán. It's so painful. All what that my father kept for me to have fantastic life and beautiful life. Ìyá tó ṣe lè yóò ṣe dáa o. Bàbá mi ẹ̀ bá ti sọ fún mi. This is Satan. He is dancing. Bẹ́ẹ̀ni ó fò sókè for his victory. This is the way he always do. Èṣù fẹ́ràn láti máa jáde kiri, láti máa yí gbogbo ayé ká, àti láti máa wo ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé, especially lórí àwọn tí wọ́n pera wọn ní onígbàgbọ́ tí ń ṣe ọmọlẹ́yìn Jésù Kristi. Kò fẹ́ràn wọn rárá. Bẹ́ẹ̀ ni kò fẹ́ kí wọn kó ṣe rere, kò sì fẹ́ jẹ́ kí wọ́n rí ayọ̀ àti ojú rere gbà lọ́wọ́ Ọlọ́run. Èṣù lẹ́wọ̀n yìí, ẹ wò bó ṣe ń jó, ẹ wò bó ṣe ń yọ̀, ẹ wò bó ṣe ń fò sókè. Kí ni ìdíjọ́ yìí gan-an? Ẹ wo ọkùnrin yìí. Dáramọ́lá nìyẹn. Dáramọ́lá bó ṣe máa ń jáde lọ ṣiṣẹ́ ọjọ́ rẹ̀ nìyẹn. Iṣẹ́ bírísópé níbi tí wọ́n bá ti ń ṣiṣẹ́ ilé kíkọ́ ló ṣáà máa wá ọ̀nà bí kóun ṣáà lè jẹ, kóun lè mọ̀. Dáramọ́lá ó jẹ́ nìkan tí ó fẹ́ràn láti máa gbàdúrà, ó dẹ̀ jẹ́ olùsìnsìn sí Ọlọ́run. Ṣùgbọ́n Dáramọ́lá ó jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé ó ní ìbínú ni. Kò síbi tó ti lọ ṣiṣẹ́ tí kò jà.
tí kò fi ìbínú kó bẹ́ẹ̀ Dáramọ́lá. Ǹjẹ́ kí ni èmi náà ṣe fún lọ́run tí Ọlọ́run lè fi ṣòro kan fún mi? Ó tiẹ̀ wá sọ mí báyìí kí n má lè rí nǹkan kan tọ́ka sí. Ọ̀gá. Olùsìn. Akú ọdún akú yèdún èmi á ṣe púpọ̀ ẹ̀ olùsìn àrẹ ṣebí wọn ni mò ń kí wọn ni kò má sọ̀rọ̀ ni. Ṣé kò sí áńgẹ́lì? Ṣé kò sí? Wo má kí mi o áńgẹ́lì, má kí mi rárá, má kí mi lọ́dún yìí rárá. Tọ́jú kíkẹ́ ẹ, tọ́jú ẹ, mo fẹ́ lọ́dún yìí má kí mi rárá. Ẹ á ti ṣe kí ló dé? Áńgẹ́lì a ní má kí mi wo lọ́dún yìí mo fẹ́ kíkí o, mo fẹ́ kíkí inú mi ò dó ṣe rí mi, inú mi ò dùn rárá. Má kí mi o, má kí mi. Ṣé kí mi rárá ni? Bí wọ́n bẹ̀ kì í ṣe báyìí. Kí ló fẹ́ ṣe bí báwo? Má kí mi, mo fẹ́ kó kí mi lọ́dún yìí, gbogbo nǹkan gbogbo ètò bá mi rìn ọdún tó kọjá ẹ̀ ó ti lọ, lọ́dún yìí máa lọ. Má tẹ̀ kí mi rárá. Olùsìn ṣe sùúrù, ẹ̀yin onísùúrù ni Ọlọ́run máa ń wà. Olùsìn áńgẹ́lì mo fẹ́ kọ́ bó ṣe rí mi yìí inú mi ò dùn, bó ṣe rí mi inú mi ò dùn rárá. Má kí mi rárá. Mo tẹ̀ fẹ́ kó kí mi torí bó ṣe ń kí mi yóò tún bí mi sí, inú ń bí mi gan inú ń bí mi o. Ọdún tó kọjá ọdún tó kọ bá mi lọ́dún tó kọjá ni kò sí nǹkan kan tí mo gbé ṣe kí lọ́lọ́run ṣe fún mi lọ́dún tó kọjá? Sọ nǹkan kan tọ́lọ́run ṣe fún mi, kò sí oore kankan kò ṣe fún mi. Ó wá ń kí mi, má kí mi o. Olùsìn Má kí mi rárá. bó o bá pọpọ mo fẹ́ kan ángẹ́lì, mo fẹ́ gbọ́ anything. Bó ṣe ń bá mi sọ inú ń bí mi kí ẹ má sọ anything, mo fẹ́ gbọ́ anything. Wọ́n má lè ṣoore fún mi. Àwọn tó mi tí wọ́n tó mi nínú ìsìn mo mọ nǹkan tí wọ́n gbé ṣe. Bàbá lọ pé ènìyàn ń sìn mò ń sìn, bàbá pé ènìyàn ń gbàdúrà mò ń gbàdúrà lọ́sàn-án lóru ni. Àní mo fẹ́ gbọ́ àìmọye ẹlẹ́gbẹ́ mi ló wà ń tà bẹ́ẹ̀ tó yẹ pé kò tiẹ̀ sìn bí mo ṣe ń sìn. Ó ra mọ́tò, àwọn ìtí ń kọ́lé wọ́n ń kọ́lé, àwọn ìtí ń ṣàṣeyẹ wọ́n ń ṣàṣeyọrí. Èmi kò ṣe oore. Aṣọ tó rí mi tí mo wọ̀ yìí kí n tó ríra mo sọ́fà ni, tí n bá ti ṣiṣẹ́ bí ẹni máa kú kí n já sí kọ́tà mo ò tí lè jẹ. Tó bá mọ̀ pé o ní ọ̀rọ̀ kan bá mi sọ, ohun tó lè ṣe fún mi pé mo fẹ́ rí Ọlọ́run, jẹ́ n rí Ọlọ́run sójú, mo fẹ́ rí ní ìfẹnukò ẹnu, kémi àti ẹ̀ máa ríra báyìí kí n béèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé tí kò lè ṣoore fún mi bí mo ṣe sìn. ìrẹ́ fẹ́ rí Ọlọ́run. Mo fẹ́ rí o, nǹkan tẹ́yọ kan tó lè ṣe fún mi ni mo fẹ́ rí. Ohun mi kí n rí kí n béèrè lọ́wọ́ rẹ̀ kí ló dé tí o lè ṣoore kan fún mi lọ́dún tó kọjá, lọ́dún yẹn ṣe lọ kí n má lè account pé oore báyìí ló ṣe fún mi, mo lè ń sìn. So what are you trying to say? Mo fẹ́ rọ́lọ́run, mo fẹ́ rí, mo fẹ́ ní fojúkojú fẹnukẹnu kí n béèrè pé kí ló dé, kí lẹ ṣe mí gan. Òfin mílẹ̀ o, má kí mi lọ́dún yìí. Ó dáa, ṣé kò tó fẹ́ nìyẹn? Tí mo fẹ́ nìyẹn. Tó bá yẹ pé kò tó fẹ́ nìyẹn kò sí wàhálà, mo ti gbọ́ tiẹ̀ Olùsìn.
dá ìgbéga mi padà fún mi mi ò fẹ́ jìyà mọ́ mi ò fẹ́ tòṣì mọ́ mi ò fẹ́ sunkún mọ́ mi ò fẹ́ tòṣì mọ́ mi ò fẹ́ ráhùn mọ́ mi ò fẹ́ sunkún mọ́ mi ò fẹ́ ṣìṣe mọ́ nínú ayé mi olúwa fún mi lànà ògo fún mi níbo ni mo gbà kọjá tí mo ti sọ ògo mi nù sí olúwa. ẹ máa yin olúwa èmi ò máa yin olúwa tinútinú mi nínú àwùjọ àwọn ènìyàn dídúró ṣinṣin àti ní àwùjọ ènìyàn. olúwa ọdún tí mo wọ̀ yìí olúwa ṣe ògo mi fún mi gba ògo mi fún mi. iṣẹ́ rẹ̀ ní ọlá àti ògo òdodo rẹ̀ sì dúró láéláé. kábíyèsí o. Jehovah. Jésù Olúwa wa. Arábìnrin, ẹ kú àdúrà o. Ṣẹ́ẹ̀bí bó ṣe wà ní ọ̀hún yẹn ẹ̀mí Ọlọ́run tọ́ mi wá. Ó sì fi kankan hàn mí. Mo ní kí n débi báyìí ẹ má bínú. Ṣé kò sí nǹkan? Kò sí, ó lè tún wà. Torí ọdún tó kọjá mo wà ní ìpòwò ọkàn mo dààmú gan kò sí láti jẹ kò sí láti mu àwọn ọdún tó kọjá sẹ́yìn ògo pọ̀ tí mo ṣe nínú ẹ̀ àwọn nǹkan ńláńlá tí mo gbé ṣe nínú ẹ̀ ó pọ̀ bọ̀ ọdún tó kọjá yìí ó le fún mi gan àti jẹ gan ìnira ni fún mi inú mi ò gbà ayọ̀ mi ò kún nínú ẹ̀. Arábìnrin má bínú o lè béèrè kan lọ́wọ́ ṣé mo kú tí ẹlẹ́rìí ẹ̀yin lẹ́fà. kí ni ìdí tí mo lè fọwọ́ fa ogun ṣé mo wá lè fa ogun jára mi. bẹ́ẹ̀ ni ẹ bá rántí dáadáa ẹ ní ọ̀rẹ́ ẹjọ́ ń ṣe wọ̀déwọ̀dé ọ̀wọ́ ẹ bá ọ̀nà ṣe ń sọ tẹ́jọ́ súnmọ́ra ṣùgbọ́n ẹjọ́ ṣe mọ́ báyìí. ọ̀rẹ́ pọ̀ gan lọ́wọ́ mi bí mo ti lọ́rẹ̀ẹ́ lọ́kùnrin náà mo ṣe ní lóbìnrin ọ̀rẹ́ pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ mi. ṣùgbọ́n ọ̀rẹ́ lè tí mo sọ gan ó súnmọ́ yín bí iṣan ọrùn ẹjọ́ súnmọ́ra yín gan ẹjọ́ ń ṣe wọlé ẹjọ́ ń wọlé ẹjọ́ ń jáde ni ẹjọ́ ń ṣe ohun gbogbo papọ̀ fún bí ọdún sẹ́yìn ṣùgbọ́n dàbẹ́ ni pé ọdún tó kọjá tẹ̀ ń sọ yẹn
ẹ ò jọ wà papọ̀ tó bá lè rántí. ilé ìsúnmọ́ ẹ súnmọ́ rábí iṣan ọrùn. kí ló ń ṣe ìlànà mi wá? èmi àti ò lè jọ ṣe mọ́ o. rárá ni àti ẹ̀ gbọ́dọ̀ pàdé mọ́. ọ̀rẹ́ tó ń pani nìyẹn o. ọ̀rẹ́ tó ń ṣekú pani ni o. mi ò tiẹ̀ fẹ́ ní kọ́kọ́ ṣe pẹ̀lú ẹ̀ mọ́ kó lọ ní tiẹ̀ kémi náà lọ ní ti tèmi. èmi àti àfẹ́ ṣe nǹkan kan pọ̀ mọ́ mi ò fẹ́ ní kọ́kọ́ bá ṣe pọ̀ mọ́ nítorí bó ṣe wà ẹ́ ilé ẹ̀ ṣì ń bí o. ilé yìí ń bí mi tí mo ṣe wà. arábìnrin ṣe mọ̀ bí mo sọ tọ́lẹ̀ pé ẹ̀yin lẹ fà á. ṣẹ́rọ̀ rẹ tẹ́ ń sọ pé ẹ lè bá ṣe pọ̀ mọ́ ẹ pé ìfàtínú ẹ̀yin bí lọ́wọ́lọ́wọ́ yẹn gan òun gangan ni. ṣé rí Ọlọ́run àṣẹ̀dá wa ó ti ṣe ẹ̀dá ohun gbogbo ó ti ní ètò tó ti bó ṣe ti ṣe bí ènìyàn méjì ṣe máa rìn bí ògo náà ṣe máa jáde. ṣẹ́rọ̀ rẹ yín tẹ́ ẹ lẹ́ẹ̀ lè parí ìjà pẹ̀lú tẹ́ ẹ ní ìyàmúre wá yẹn òun ìkan ẹ̀yin ìkan Ọlọ́run sì ti kọ ètò ayé yín papọ̀ láti ṣògo nínú ara àti nínú ẹ̀mí pàápàá tó jẹ́ pé ìbáṣepọ̀ yín ó ní ògo nínú ìbáṣepọ̀ yín ó ní ọlá nínú ṣùgbọ́n èṣù ti rí ewu tí èṣù fẹ́ nìyẹn ohun tá a mú mi rí nínú ìran náà nìyẹn a sì rí èṣù náà tó dẹ̀ ń jó tó ń yọ̀ nítorí ọ̀rọ̀ yìí nítorí pé ẹ̀yin fàyè gbà tẹ́ máa rántí dáadáa àti wọ́n ti bẹ̀ yìí ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ ní láti ní ẹ̀mí ìdáríjì ní ọdún tí ẹ wà yìí tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ṣògo ẹ ní láti wá ọ̀rẹ́ yín yẹn kan kẹ́ ẹ lọ dáríjì àìjẹ́ bẹ́ẹ̀ tọdún yìí ó yìí máa burú ju tọdún tó kọjá o Ọlọ́run jẹ́ kó burú fún wa o ṣùgbọ́n ìtẹ́ rí ní ọdún tó kọjá yẹn ó yìí jẹ́ kékeré ọdún tuntun lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ yìí àyípadà sí wa àyè yìí wà. bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìnìkan bẹ́ẹ̀ lọ ní ilé káàkiri tó yẹ pé ọkọ àti ìyàwó tọ́lọ́run ti kọ́ pàwọ́ tọ́lọ́run ti ṣètò rẹ̀ tí Sátánì rí pé wọn yóò ṣògo dáadáa wọn yóò fògo náà yọ ó lẹ́nu ó ti tètè rí wọn ṣíwájú ògo ó sì ti pín wọn níyà bẹ́ẹ̀ náà ní káàkiri èyí tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yin náà nìyẹn ìdí náà ló fi gbógun dìde bí ẹ ṣe wà yìí ọ̀rẹ́ yín yẹn pé kílẹ̀ gborúkọ ẹ̀ ń sìn òun náà wà nínú ìrora náà tiẹ̀ láì sí pé ẹ parí àwọ̀ tó wà láàrin yín tẹ́ ẹ méjèèjì jọ papòdà mi mọ̀ àlàáfíà mi fún yín o Jésù. dàbọ̀ òṣèlú akọ àlàjọ ọdún náà aṣọ ọ̀pọ̀ ẹ̀ tí ẹ̀ wà ọ̀rọ̀ wa àti ìyá múre wa mo máa ń fẹ́ sọ fún ẹ lójoojúmọ́ mo máa ń gbàgbé ẹ parí ẹ kí lẹ fẹ́ gbà nù jà kò sérè nù jà ọmọ Ọlọ́run ń jà ẹ lọ parí ẹ inú ọdún tuntun láwa kílẹ̀ gbé kílẹ̀ jù tó le tó yẹn tíjà yín ò fi ní parí gbà tẹ́ ẹ̀ gbà kan lọ́wọ́ ara yín ẹ má fi ìjà bẹ̀rẹ̀ ọdún tuntun ẹ jẹ́ kí yẹn balance ẹ lọ. bí mo ṣe láìkì tó bá ṣe pé ìfẹ́ tí mo ní sí yín ọ̀rẹ́ amúrewá yẹn mi tiẹ̀ fẹ́ máa gbọ́ létí mi rárá mọ́ ìfẹ́ tí mo ní sí yín ni o tó bá ṣe yẹn tó bá jẹ́ lómi ló sọ̀rọ̀ ìyá amúrewá tẹ̀tẹ̀ kọ́kọ́ mẹ́sàn orúkọ ẹ̀ fún mi yẹn nǹkan tí ì bá ṣe fẹ́ nìyẹn gan kò ní láìka rẹ̀ kí ló dé mo ní ìrìnàtẹ́lẹ̀ àfẹ́jọ́ ní kọ̀ọ̀kan ṣe papọ̀ ẹ mọ̀ náà bí tí mo ti páàkì mọ́tò mi sí kí tó wọlé wá báyìí ìfẹ́ tí mo ní sí ló jẹ́ kí n wọlé wá báyìí náà ìfẹ́ tí mo ní sí yẹn jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kí n bínú sí yín o ẹ má jẹ́ kí n bínú tẹ bá dẹ̀ fẹ́ kí màá ti ń jọ máa kàn tí n bá ṣe jọ ń ṣe lọ mi ò tiẹ̀ fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ kankan nípa òyà múre wá yẹn kankan mọ́ mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ ṣe ti gbọ́ ẹ bá fẹ́ kí n máa wá sí bíbá yìí ẹ lè fẹ́ kí màá ti ń jọ máa ní àjọṣepọ̀ bá ṣe jọ nílọ ẹ má bá mi sọ̀rọ̀ kankan nípa òyà múre wá mọ́ ẹ ṣé màá ó dàbọ̀. kí ló fẹ́ gbà ní ìjà yìí sí ìdẹ́ ń bá sọ̀rọ̀ kò gbọ́ nìsí èrè kí ló wà ní ìjà èrè kí ló wà ní inú bíbí kọ́kọ́ parí nǹkan tó fẹ́ parí kí ló ń gbà lọ́wọ́ ara wọn kí ló le tó yẹn lọ́wọ́ bá mi kó sí inú ṣá àtúnṣe á wà lọ́wọ́ bá mi ṣàrò. ṣẹ́ni tí mo ní mi fẹ́ bá ṣe nǹkan pọ̀ wọ́n mà ní kí n wá lọ báyìí pé mi àti àmì kankan ṣe nínú ògo
bá mo ṣe fẹ́ ṣe ọlọ́run ẹ̀yin lè lè kọ́ mi bí mo ṣe fẹ́ rìn o ẹ̀yin lè lè kọ́ mi bí mo ṣe fẹ́ ṣe olúwa mo fẹ́ kẹ́ ẹ ti ká lára yín kẹ́ wá kọ́ mi kẹ́ wá tọ́ mi sọ́nà bí mo ti ṣe lè rìn náà olúwa ṣàánú fún mi. Nǹkan tó fẹ́ nìyẹn. Mo ti sọ tẹ́lẹ̀ ní pé mo máa mú fẹ́ kàn kankan mú mi dọ́dọ̀ Ọlọ́run ni mú mi débẹ̀. Aṣọ̀gbọ́n náà máa fún ọ nísinsìnyí. Kọ́kọ́ ara ẹ balẹ̀. Ló ti rí. Bí a tẹ̀lé. Wọ́n kọ́ ẹ̀ tòòrò. Ọ̀nà tó lọ tòòrò náà kọ́ náà. Tẹ́jú mọ́ dáadáa. Tẹ́jú mọ́ o. Mo lọ bẹ béèrè. Bílèrè. Bàṣọ àjà olóhùn. Tẹ́jú mọ́ o. Tẹ́jú mọ́ o. Ní ọ̀pọ̀ yẹn. Ó nìyẹn o. Ó nìyẹn o. Mo ti rí áńgẹ́lì mo ti rí báyìí mo ti rí Ọlọ́run mò ń wò lọ́nkàn yẹn o. Ìránṣẹ́ kábíyèsí inú mi ò dùn o inú mi ò dùn rárá. inú rẹ ò dùn ọmọ. bẹ́ẹ̀ ni inú mi ò dùn rárá. wọ inú tèmi dùn sí ẹ. ìwọ náà gbogbo ọdún tó kọjá bí mo ṣe ń sìn ẹ́ tó lọ́ba sọ pé ènìyàn ń sìn mò ń sìn lọ́ba wá sọ pé ènìyàn ń gbàdúrà ó ń gbàdúrà lọ́sàn-án lóru kò sígbà kan bí mo gbàdúrà gbogbo ìgbà ni mo fi ṣe ṣòro ṣùgbọ́n wo kó má lè ṣoore kékeré fún mi Ọlọ́run bí mo ṣe ń sìn tó oore kékeré oore kan nítẹ̀lé tọ́ka sí pé nǹkan báyìí ló ṣe fún mi lọ́dún tó kọjá lánàá mo ò rí nǹkan kan tọ́ka sí pé nǹkan báyìí ló ṣe fún mi. Ọlọ́run kò dáa inú mi ò dùn mo fẹ́ mọ̀ kí ni gangan kí ni mo ṣe kí lẹ̀ṣẹ̀ mi ìwà wo ni mo wù tí mo fi tọ́ sí oore bí mo ṣe ń wọ ẹ tó wo àwọn tó tó mi tí wọn wá ẹ bí mo ṣe ń wá ẹ tí wọn gbàdúrà bí mo ṣe ń gbàdúrà tí wọn sìn bí mo ṣe ń sìn ọ wọn wà níta gbangba èyí tó kọ́lé ó kọ́lé èyí tó ra mọ́tò èyí tó ń fi mọ́tò jẹ́sẹ̀ èyí tó ń ṣe oríṣiríṣi mèremère wọ́n wà bẹ́ẹ̀ wọ inú orí kankan wọ́n sọ pé kí inú mi ò dùn kí tó ráṣọ ra aṣọ tí mo wọ̀ kí tó rí mo ṣe báyìí
tí bá ti ṣiṣẹ́ kí n ṣiṣẹ́ bí ẹni máa kú mo lè rí jẹ. Mo wá wọdún mi kò rí nǹkan kan tọ́ka sí ilẹ̀ sí ẹ̀mí mi ò dùn rárá ó ṣe mí lóore ó ṣe oore kankan fún mi. Why? mo ṣí ẹ lóore ìwọ ló gbà. Ó ṣe mí lóore oore wo ni tó bá ṣe mí lóore ṣé kò oore ò ní wà lọ́wọ́ mi ni ó ṣe mí lóore Ọlọ́run ó ṣe mí lóore. mo ṣí ẹ lóore ó gbà ní. Ó ṣe mí lóore báwo ló ṣe máa ṣe mí lóore tí mo ní gbà má kún ṣe kókó lọ mi ò pé. orí tí mo ṣí ẹ gangan tí mo ṣe fún mi ọdún tó kọjá tó bá ju ọgbà ní ìwọ náà ti mọ ibi tó wà lónìí ṣùgbọ́n mo gbà. Mo ò róore kankan oore kankan tí máa rí màá fáàtì ní gangan ni màá kọ́kọ́ gbà. jẹun wo nǹkan tuntun rò yẹn wo. Ó ṣe ìlú lórí kí n wo. Lórí káàkiri kò ṣe mí lórí olú ọdún yìí náà ti kú sí méjì Olúwa ṣe mí lórí ọdún yìí ti ṣàánú fún ìlú náà fún mi ní oore mi oore tó tọ́ sí mi Olúwa fún mi ọlá tó tọ́ sí mi Olúwa fún mi olú ọdún yìí ó ti pín sí méjì báyìí èmi náà fẹ́ ire èmi náà fẹ́ ọ̀la èmi náà fẹ́ ṣe Ọlọ́run ṣe oore yìí dá oore yìí dá oore yìí dá oore yìí dá Olúwa jẹ́ kí oore wà lórí jẹ́ kí oore wà lórí máa ṣe kí Olúwa ṣàánú fún Ọlọ́run ṣàánú fún Ọlọ́run ṣàánú fún Ọlọ́run ṣàánú fún. Ó yí jẹ́ pé bàtí bá ti ń gbàdúrà ló máa ń kọjá inú ẹ̀ máa ń bí mi ni wọ́n tún mo ṣe fẹ́ máa gbàdúrà lórí òkè inú yẹn àwọn olóṣù tó máa ń kọjá yìí ni wọ́n máa ń bí mi wọn láì máa rí mi. Ọlọ́run pé mí nìyẹn o oore láńgẹ́lì yẹn gbé wà. ọjọ́ tí ó ti rí ọjọ́ yìí ló bá tó gba oore ṣùgbọ́n ó mú tàbí ọ̀tá ṣé wọ́n máa wọ̀ lọ́jọ́ yìí ló bá wọlé ṣùgbọ́n nítorí oore nìyẹn kò sọ pé o lè gbàdúrà àti dá oore náà padà. Mo mọ bí ìbá ti borí ẹ̀ èmi tún nìyẹn o. Bí mo ṣe jí láàárọ̀ yìí ó ṣe wípé kò ní bọ̀dá Joseph kí n sọ tínú mi fún ṣé òun nìkan ló wà bẹ́ẹ̀ ni a kò máa ṣe pé òun nìkan ni. Ṣé rí i pé olórí burúkú ni Ìṣá yes now ẹ ti ṣí èrè ẹ ti ya wèrè ẹ dá mi dúró síbí báyìí past 5 hours pé ẹ ń bọ̀ pé kí n jókòó déyìn mo ní dá fún máyì nígbà gbà fún nǹkan tó ṣe fún mi lé nìyí Ọlọ́run ló yẹ kí n má bàa pàdé mo ti wà pé àfọwọ́fà mi ni. Ìwọ áńgẹ́lì yẹ orí yẹ orí tó tọ́ sí ọlọ́dún òun ló ń gbé wá sọ́dọ̀ rẹ̀ ojoojúmọ́ ló ń gbé wá ṣùgbọ́n nǹkan tó lè fi gba orí yẹ lọ́wọ́ rẹ̀ ni pé kò dùnú ṣùgbọ́n lọ́jọ́ tó gbórí wá tọ́jọ́ rẹ̀ fi lọ ò dùnú tòrọ́ ẹ̀ tó ṣẹ̀ ẹ́ lò wọ́n. Bí mo bá ti rí oore tó tóbi báyìí gbà ṣàánú mi wọ́n ní kí n ṣe nínú ọdún mi tí mo tún wọ̀ yìí. Ìjà tó fi gbogbo ọdún yẹn jà jọ sọ fún mi inú ìyọnú ìrèmí lórí gbà bẹ́ẹ̀ ìjẹ́ ta ló sanwó fún ẹ wípé yẹsì
bó o ti yan dé tó owó rẹ̀ rí kéèyàn yòdè kò ṣeré ńbẹ̀ àfi asán kẹ́ ẹ bára yín dà láti ọ̀la lọ kò ṣeré ńbẹ̀ kó o fìyàn sínú ọ̀rẹ́ kò ṣeré ńbẹ̀ mo ní bá sọ̀rọ̀ tí máa fi kú kò ṣeré ńbẹ̀ ó ṣàgídí dọ̀la kò ṣeré ńbẹ̀ èmi àti ẹ̀ ò sì lọ àlejò ṣe mọ́ àlejò jókòó pọ̀ kò ṣeré ńbẹ̀ wo ẹni tó ń jàǹfààní nǹkan tó ń ṣe wo òun ló ń jòyè ìṣòro torí rẹ̀ èṣù òwúrọ̀ nítorí rẹ̀ ẹni tí mo ti kọ̀ lọ́dọ̀ mi wo òun ló ṣọba nínú ọkàn rẹ̀ wọ́n mọ̀ pé ó sìn ní ìpínsìn òun gbàdúrà ṣùgbọ́n gbogbo èrè tó yẹ kó jẹ́ tiẹ̀ gbogbo rẹ̀ pátápátá ló dà fún ara rẹ̀ nípa ohun tí kò ṣeré bẹ́ẹ̀ fún wo èṣù ló tàn ẹ̀ jẹ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bíi rẹ̀ lórí ilẹ̀ ni wọ́n fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ìwọ ní àǹfààní láti béèrè lọ́wọ́ ṣùgbọ́n àwọn ò ní àǹfààní kankan láti béèrè wò ó kò sí ní kankan níbẹ̀ èṣù ló ń tàn gbogbo yín jẹ kí ló ń jà kí ló ń jà fún kí ló kàn mọ́nú fún ìjẹ́ kíkàn mọ́nú tó kàn mọ́nú kí ló dà fún yes owó kúrò ló gbàdú ló dáa èsì kọ̀ọ̀kan yìí tó bá kàn mọ́nú yes ọ̀gá ni ẹ̀ ṣó gbogbo orí ṣọ̀gá èṣù ló tún ẹ jẹ má bá sọ̀rọ̀ yes class rẹ. You are more than that. Class you are doing yourself. Ìṣòro yà ń bẹ. Kò sí ní ilẹ̀. Yes. Wọ́n ló mọ̀ ṣe jù. Yes. Tó bá ti sọ̀rọ̀ sí ẹ̀ sọ́fà. Kò sí ní ilẹ̀. Ìṣòro tó ń jẹ. So láti òní lọ tún ọkàn rẹ ṣe. Lọ tún ìrò rẹ ṣe tún ìpinnu rẹ rò mọ bó ṣe fẹ́ rìn ọdún tó wọ̀ yìí nítorí àwọn orin míì tó ń bọ̀ ṣùgbọ́n lópin ọdún yìí má tó pàdánù wọn jẹ́ ẹni tó máa kó èrè jọ nípa ti ọkàn rẹ tẹ́nìyàn bá ṣe kò nídìí kó fún wọn ìwọ fílẹ̀ pẹ̀lú ìwà rẹ̀ bó ṣe mọ̀ ṣe nìyẹn o nílò láti báyàn jà ó pè kó tètè ṣìkìrì kó yí ẹsẹ̀ padà èyí tó máa fi jà ẹ má bínú sá ẹ má bínú mà wò ó ohun tó dáa tó láyé yìí kò sí fún ọmọ ènìyàn ṣùgbọ́n ó lè kókó fún ẹ wípé ẹ má bínú èmi ni mò ń san èrè fún mi kò ń ṣe ènìyàn kò ń ṣe ẹnikẹ́ni ṣé o kiri kà nínú ọ̀rọ̀ mi pé èmi ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi láti sọ fún ní kálukú gẹ́gẹ́ bí iṣu ọwọ́ rẹ̀ bóyá kìnnì bóyá rere àbí búburú nítorí náà ọ̀rẹ́ ò bá àjàdọ́là tó fẹ́ kílíìmù wípé òótọ́ ló ń sọ kò sẹ́ni tó máa fún ẹ ní èrè kò sẹ́ni tó máa fún ẹ lówó kankan kò sí kankan kò sí èrè bẹ́ẹ̀ èmi kábíyèsí ni mo mọ̀ bóyá o jàre àbò jẹ̀bi nítorí náà má tiraka
láti sọ pé o jàre níwájú ènìyàn. Má dẹ̀ tiraka láti sọ pé ènìyàn kan jẹ̀bi níwájú ènìyàn. Nítorí pé o ò bá tiraka dọ̀la kó torí ẹ̀ kó ba nǹkan jẹ́, kó torí ẹ̀ kó tú ilé ká, kó torí ẹ̀ kó da ìlú rú kí wọ́n lè mọ̀ pé o jàre, kò ṣeré mẹ́. Èmi ni mo lè san èrè fún ẹ. Máa tiraka níwájú mi, máa làkàkà níwájú mi, máa ṣe ohun tí mo sọ fún ẹ. Nítorí náà ọdún yìí ló jẹ́ ọdún ògo fún mi. Máa lọ ṣàtúnṣe báyìí, máa lọ wá àtúnṣe ṣe, máa lọ wá àtúnṣe ṣàtúnṣe, àtúnṣe ni máa lọ wá báyìí. Ọdún mìíràn la wà. Ọ̀pọ̀lọpọ̀ wa ní tó bá sọ pé kí ọ̀pọ̀lọpọ̀ wa wá ká wá sọ nípa ti ọdún mìíràn súnmọ́ mi so ó pọ̀ sígbà pé kí ọ̀pọ̀lọpọ̀ wa ká wá sọ nípa ti ọdún ta lò kọjá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa máa róhun sọ. Kò ń ṣe ọdún tó easy, kò ń ṣe ọdún tó yẹ pé yes, but I really know that thank God everybody we are alive. Àìmọye ọ̀pọ̀ ló ti kú, àìmọye ọ̀pọ̀ ló ti lọ, but àwọn tá a wà láyé ká appreciate God bí Ọlọ́run ló ṣe fún wa. Ṣùgbọ́n most of us, I'm talking about those people that call themselves Christian or àwọn tí wọ́n pera wọn ní onígbàgbọ́ believers.
ọ̀pọ̀lọpọ̀ wa tó bá kọ ọ̀pọ̀lọpọ̀ wa jáde lónìí pé what is our achievement, kí ni àwọn nǹkan tó gbé ṣe ní ọdún tó kọjá yìí, most of us àmì nǹkan tó máa tọ́ka sí. ẹlòmíràn sọ pé yes, I've been praying now since January to December, òun ò rí àmì, òun ò rí answer, òun ò rí èsì. ẹlòmíì gbàwẹ̀ but ní ọdún tó wọ̀ yìí sìn kò sí ìyípadà. ọ̀pọ̀lọpọ̀ wa ṣì wà lójú kan. No change, no movement, no forward, nothing. ẹlòmíì gbọ́dọ̀ òbí ṣọ́ ń ṣe òun ni. But let's check ourselves. What is the problem? What is going on? What is happening to us? ṣé ọlọ́run ò lè ṣe ni àbí ọlọ́run ò ń ṣe? ẹlòmíì gbọ́dọ̀ kò sí bí eré ta wò ń sìn. kò sí ó sọ wípé ọlọ́run ò ṣoore fóun tóun ṣe ń ṣe tó. àwọn tó tẹ̀ wá gbàdúrà tó wa they are making it. why tí wọ́n make it, most of them wọn ò rí téèyàn kan rò. but àwa yìí la máa níra wa sínú, àwa yìí la máa jà, àwa yìí la máa nípò sínú, àwa yìí náà la máa sọ pé mo ò lè bá ilé ìrìn, mo ò lè bá ilé ìṣe. a lè sọ pé a jẹ́ kìrìsìtẹ́nì, a jẹ́ onígbàgbọ́. so à ń wòra wa bí ọ̀tá. ẹsẹ̀kẹsẹ̀ ó ti múyàn sẹ́lòmíì tọ́dún fi parí àìmọye ìjà ló jà, tó fi parí ọdún kò làjà yẹ. yes, okay, ọdún parí sí sọ fún mi what is the benefit, kí ni ìjà tó jà yẹ, kí ló fi fún, what is your gain? àbájáde kò sí benefit, kò sí èrè kan bẹ́ẹ̀. mo máa bàjá nínú òní bà fún, okay, sọ fún mi èrè wo lórí bá bẹ́ẹ̀, ọdún ti pa ń ṣe èrè olórí gbà. èṣù ló ń tàn wá jẹ, èṣù kàn mọ́mọ́ fẹ́ máa fi wàhálà sínú ara wa. You don't need it, even you fight till now till tomorrow, there's no gain. àwa yìí gbọ́ngàn là ń mú ìdíwọ́ àti ìdènà bára wa. olùmọ̀ àtọ́ pé yes, torí pé a mọ̀ pé yes olóòótọ́ ni a mọ̀ pé yes ohun tó ń sọ òótọ́ ni, but ṣùgbọ́n o ṣàfẹ́ confam mi káwọn èèyàn lè mọ̀ pé ohun tó ṣe òótọ́ ni, o lè ba nǹkan jẹ́, o fọ́ nǹkan. o bá fẹ́ prove pé ìwọ ló ṣe òótọ́ jù, o prove ẹ̀ wájú èèyàn, kò sí nǹkan tó yàn fẹ́ fún ọlọ́run nìkan ló ń ṣe ìsanwó kí èmi ń bọ̀ kúnkún, èrè mi sì bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀, bóyá rere ni, bóyá dáadáa ni, bóyá búburú ni, ó sọ pé òun lòún lè sùn sí. o ò nídìí láti prove ara ẹ níwájú èèyàn bóyá o ṣe dáadáa, o ò nídìí láti prove ara ẹ níwájú èèyàn bóyá o ṣe bí. ọlọ́run nìkan ni kò try láti prove ara ẹ. ọlọ́run bá sọ pé you are a good, it's okay. So this is a new year, let's correct ourselves. Let's change our behavior towards us. Let's change our ways. ẹ jẹ́ ká tún àwọn nǹkan wa ṣe, ẹ jẹ́ ká ní èrò mìíràn, èrò tuntun. kò sí èrè kan bẹ́ẹ̀ pé mo bá yàn kan jà, bí yàn kan bá mi jà, àbí mo fẹ́ kí yàn kan bá mi sọ èmi ni mo dájú, kí ló kan náà. sí ní ọdún tó wà yìí, try láti achieve, try láti gain, try láti ní èrè. so o ò nídìí láti bẹ́nikẹ́ni jà, o ò nídìí láti bẹ́nikẹ́ni lódò, o nídìí láti fi nǹkan sínú. ọlọ́run nìkan ni o máa hàn. èèyàn bá bu ẹ̀ kò pọ́n ẹ́. èèyàn bá sọ pé àwọn sọ̀rọ̀ ẹ lẹ́yìn, ẹ sọ pé ẹ ṣeun. You don't need to fight, you don't need to argue. àwọn èèyàn yẹn wọ́n mọ̀ sọ pé èèyàn sọ̀rọ̀ ẹ lẹ́yìn kí ló lè bí ẹ, kó lè dá gbogbo orí yẹn, because they don't want you to go forward. bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa àìmọye nǹkan láti sọ nítorí pé ìjà àti wàhálà. ọlọ́run ṣe wá pọ̀ yìí pé ká jọ rìn ká lè débi táwọn, ṣùgbọ́n èṣù kún wa níyà torí pé ó rí òògùn tó wà láàrin wa. Please, this is a new year. By the end of this year towards the next year, ká bá tún máa ríra wa nínú ògbóra àti ríra wa nínú ọlá, nínú ìbùkún, nínú ẹgbẹ́ àníwá lójú kan. Thank you everybody. This is End Time Drama Ministry.